bọ́rọ̀ ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà ṣe jẹ́ rèé o. Ìjọba ìpínlẹ̀ Èkó sọ òkodoro nǹkan tó ṣẹlẹ̀ lórí ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n yàtọ̀ sí àhesọ ọ̀rọ̀ tó gbalẹ̀. Irọ́ ni o, irọ́ ni ìròyìn pé àwọn kan fẹ́ ṣèkọlù láti fẹ́ gbẹ̀mí Yerima nílùú Àbújá. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Àbújá ló sọ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n náà, ta ni Kàbírù Tanimu Turaki tí wọ́n yàn bí alága ẹgbẹ́ òṣèlú PDP? Àwọn èèyàn fẹ́ mọ̀. Kàyéfì, wọ́n bá òkú ọmọ Nàìjíríà tó ń gbé nílẹ̀ Amẹ́ríkà nínú ọkọ̀ akẹ́rù. Àwọn onímọ̀ nípa ètò ààbò ṣàlàyé nípa ohun tó ń fa ìjà láàrin àwọn alákatakítí ẹ̀sìn Boko Haram àti ISWAP. Òṣèlú bẹ̀rẹ̀ o. Ìgbìmọ̀ ẹlẹgbẹ́ òṣèlú PDP fọwọ́ sí júwe ilé fún Wike, Fáyọ̀ṣe àti àwọn mẹ́wàá míì lẹ́gbẹ́ òṣèlú náà. Mo ṣetán láti jápa o. Tí orílẹ̀-èdè ilẹ̀ òkèrè kan bá fún mi ní asylum, Awa Lawal, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára ló sọ bẹ́ẹ̀. Kò sọ́wọ́ mi níbi ìmọ̀dàrú o. Bẹ́ẹ̀ ni n kò lọ́wọ́ sí ìyọnípò Wike lẹ́gbẹ́ òṣèlú PDP. Gómìnà Fintiri ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Bọ́rọ̀ ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà ṣe jẹ́ rèé o. Ìjọba ìpínlẹ̀ Èkó sọ òkodoro nǹkan tó ṣẹlẹ̀ lórí ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n yàtọ̀ sí àhesọ ọ̀rọ̀ tó gbalẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣàlàyé òkodoro ọ̀rọ̀ lórí ìròyìn táwọn èèyàn kan ń gbé kiri pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn fìdí rẹ̀ múlẹ̀ pé gbajúgbajà òṣèré tíátà Ọlánrewájú James Omiyinka tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ tó ṣẹ̀wọ̀n lé lórí. Kọmíṣánná fún ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ Èkó, amòfin Lawal Pedro San, ti sọ fáwọn akọ̀ròyìn wípé irọ́ tó jìnnà sí òótọ́ ní ìròyìn náà. Agbẹjọ́rò àgbà Pedro San sọ pé irú ìròyìn báyìí lè ṣì àwọn aráàlú lọ́nà. Ọ̀gbẹ́ni Pedro sọ̀rọ̀ yìí lẹ́yìn tí Yomi Fabiyi tó jẹ́ akẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà ṣàlàyé lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá pé bàbá Ìjẹ̀ṣà ti gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn sì ti sọ pé kò jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn án. Àmọ́ amòfin àgbà Pedro sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú gbogbo ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà. Ọ̀nà láti yí ìdájọ́ ilé ẹjọ́ padà làwọn èèyàn kan ń wá. Agbẹjọ́rò àgbà nípìnlẹ̀ Èkó ṣàlàyé wípé ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó fìdí rẹ̀ múlẹ̀ lọ́jọ́ 14 oṣù keje ọdún 2022 pé bàbá Ìjẹ̀ṣà jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìhùwà tí kò tọ́ sí ọmọdé lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé lọ́dún 2021. Ó ní lẹ́yìn náà ní ilé ẹjọ́ dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 5 fún ọ̀gbẹ́ni Omiyinka. Agbẹjọ́rò àgbà nípìnlẹ̀ Èkó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lóòótọ́ ni ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2013 sí 2014 sẹ́gbẹ̀ẹ́ kan lóṣù kẹfà ọdún 2024. Àmọ́ ọ̀gbẹ́ni Pedro fìdí rẹ̀ múlẹ̀ pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn fòǹtẹ̀lù ìdájọ́ ilé ẹjọ́ gíga tó dájọ́ ẹ̀wọ̀n ọdún 5 fún un lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2021. Bàbá Ìjẹ̀ṣà sì lo ọdún 5 tí ilé ẹjọ́ ní kó lò lọ́gbà ẹ̀wọ̀n pé pérépéré. Amòfin àgbà Pedro fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ọ̀nà làwọn agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà wá lábẹ́ òfin láti yí ìdájọ́ tí ilé ẹjọ́ fún un dànù. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni Pedro fìdí rẹ̀ múlẹ̀ pé ilé ẹjọ́ yí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí bàbá Ìjẹ̀ṣà fẹ́ pè ní ilé ẹjọ́ tó ga jùlọ dànù lóṣù karùn-ún ọdún 2025. Ó ní èyí ló fòǹtẹ̀lù ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó buwọ́lù ìdájọ́ ilé ẹjọ́ gíga èyí tó ní kí ọ̀gbẹ́ni Omiyinka lọ́ọ́ faṣọ péńpé roko ọba fún ọdún 5. Pedro ní ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n kò túmọ̀ sí pé kò jẹ̀bi ẹ̀sùn tó gba ìdájọ́ lé lórí. Kọmíṣánná fún ètò ìdájọ́ ìpínlẹ̀ Èkó ṣàlàyé pé ìtumọ̀ eléyìí ni pé bàbá Ìjẹ̀ṣà lo ọdún 5 tí ilé ẹjọ́ ní kó lò lọ́gbà ẹ̀wọ̀n pé gẹ́gẹ́ bí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe fòǹtẹ̀lù ìdájọ́ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó. Agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Èkó wá rọ àwọn èèyàn láti kọ etí ìkún sí ìròyìn táwọn kan ń gbé kiri pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ pé bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn tó lọ ṣẹ̀wọ̀n lé lórí. Ó ní ìròyìn náà kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá bó ti wù kí ó mọ̀. Irọ́ ni o, irọ́ ni ìròyìn pé àwọn kan fẹ́ ṣèkọlù láti fẹ́ gba ẹ̀mí Yerima nílùú Àbújá. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Àbújá ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti sọ pé irọ́ ni ìròyìn tó ń lọ nígboro pé àwọn kan fẹ́ ṣekú pa ọmọ ogun tó
tó gbéná wojú mínísítà fún FCT Nyesom Wike ìyẹn Lieutenant Ahmed Yerima nílùú Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá ní irọ́ ńlá gbà ní gbogbo àwọn ìròyìn tó ń lọ nígboro pé àwọn kan gbìyànjú láti ṣekú pa ológun náà nítorí kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ṣáájú ni ìròyìn kan ti kọ́kọ́ sọ pé àwọn èèyàn kan ń tẹ̀lé ológun náà nínú ọkọ̀ dúdú Hilux kan tí kò ní nọ́mbà tí wọ́n sì fi aṣọ bo ojú wọn. Àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé kan sọ pé nǹkan bíi aago 6:30 ìrọ̀lẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lágbègbè ilé epo bẹntiró NIPCO tó wà lójú ọ̀nà márosẹ̀ Kubwa. Wọ́n ní àwọn èèyàn náà gbìyànjú láti kọlu Yerima àmọ́ ó mórí bọ́ lọ́wọ́ wọn. Ìròyìn yìí ni àwọn ọlọ́pàá ti ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá Josephine Adé sọ lójú òpó Twitter rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà kò wáyé àti pé kò sí ẹnikẹ́ni tó fi ọ̀rọ̀ ọ̀hún lọ àgọ́ ọlọ́pàá. Adé sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá FCT ti gbọ́ ìròyìn ọ̀hún tó gba ìgboro kan pé àwọn kan fẹ́ gbẹ̀mí Lieutenant Ahmed Yerima. Ó ní àmọ́ àwọn fẹ́ sọ ní òkodoro fún àwọn èèyàn pé kò sí ẹnikẹ́ni tó fi ọ̀rọ̀ náà tó àwọn létí, bẹ́ẹ̀ ni kò sí ìṣẹ̀lẹ̀ kankan tó jọ bẹ́ẹ̀ nílùú Àbújá. Ó ní àwọn fẹ́ rọ gbogbo aráàlú kí wọ́n má ṣe ná ní irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀, kí wọ́n sì ṣọ́ra láti máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ tó lè dá wàhálà sílẹ̀ láàrin ìlú kiri. Ọmọ ogun náà Yerima ló di ìlú mọ̀ọ́ká lásìkò tí Wike àtàwọn ẹmẹ̀wà rẹ̀ fẹ́ wọ ilẹ̀ kan àmọ́ tí àwọn ọmọ ogun dí wọn lọ́nà láti wọlé. Ọ̀rọ̀ náà ló bí Wike nínú tó sì kojú ọmọ ogun tó ṣáájú àwọn tí kò jẹ́ kí wọ́n wọlé. Àmọ́ gbogbo ìdúnkokò Wike láti jẹ́ kí Yerima tó léwájú àwọn ológun náà juwọ́ sílẹ̀ ló já sí pàbó. Bí Wike ṣe ń sọ̀rọ̀ tó sì ń jágbe mọ́ Yerima ni ológun náà fún un lésì padà pẹ̀lú sùúrù. Wike ń fẹ́ kí wọ́n kúrò lọ́nà fún òun kí òun lè wọ orí ilẹ̀ náà, ṣùgbọ́n Yerima àtàwọn akẹgbẹ́ rẹ̀ kọ̀ jálẹ̀. Ológun ọ̀hún sọ fún Wike pé ọ̀gágun kan tó ní ìràwọ̀ 3 ló fi òun síbẹ̀, àṣẹ rẹ̀ sì lòun tẹ̀lé. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ni Wike fi agbègbè náà sílẹ̀ tó ju ọwọ́ sílẹ̀ fún ológun ọ̀hún àtàwọn akẹgbẹ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló milẹ̀ tìtì lórí ayélujára tí ọ̀pọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ ní ẹ̀ka ètò ààbò àtàwọn ajagunfẹ̀yìntì ní Nàìjíríà sì bẹ̀rẹ̀ sí ń bu ẹnu àtẹ́ lu ohun tí Wike ṣe. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ní kò yẹ kí ológun náà yẹ̀yẹ́ Wike bó ti ṣe, àmọ́ fún ọ̀pọ̀ aráàlú ẹ̀yìn Yerima ni wọ́n gbè sí. Àmọ́ ní ti ìròyìn pé wọ́n ṣe àkọlù sí ọmọ ogun náà, irọ́ tó jìnnà sí òótọ́ ni. Kàyéfì, wọ́n bá òkú ọmọ Nàìjíríà tó ń gbé nílẹ̀ Amẹ́ríkà nínú ọkọ̀ akẹ́rù káì. Ó mà ṣe o, òkú awakọ̀ akẹ́rù ọmọ Nàìjíríà tó ń gbé ní Arlington, Texas, Bọ̀dé Ológan ni wọ́n bá nínú ọkọ̀ akẹ́rù ní Texas. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ Àìkú Sunday, èyí tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ Ibrahim Abolore sójú òpó Lagos Reporters lórí ìtàkùn ayélujára mọ̀mímọ̀ Facebook. Nínú ohun tí wọ́n gbé sójú òpó náà pẹ̀lú ìwé àṣẹ ọkọ̀ wíwà ìyẹn driving license, rawọ́ ẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ láti kàn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀, béèrè ìrànlọ́wọ́ ẹni yòówù tó bá lè kàn sí mọ̀lẹ́bí olóògbé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, inú ọkọ̀ akẹ́rù ni wọ́n ti ṣàwárí òkú olóògbé ní Texas. Ìwádìí tẹ̀síwájú nípasẹ̀ àwọn akọ̀ròyìn lọ́jọ́ Àìkú Sunday fi hàn pé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ 7 oṣù kọkànlá. Àwọn akẹgbẹ́ olóògbé náà ti ṣètò akoto òṣùwọ̀n GoFundMe láti tẹ̀lé owó jọ fún ìsìnkú rẹ̀. Nínú ìrawọ́ ẹ̀bẹ̀ GoFundMe tí wọ́n pe àkọlé rẹ̀ ní ẹran mọ̀lẹ́bí Bọ̀dé Ológan lọ́wọ́ lásìkò ìbànújẹ́ wọn, èyí tó jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ Ọmọládé Adédúró Ológan ni wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí bàbá ọlọ́mọ 3. Mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ Bọ̀dé Ológan kábàámọ̀ láti kéde ikú olóògbé lọ́jọ́ Ẹtì Friday oṣù kọkànlá ọdún 2025. Ó gbé ìgbé ayé tó fògo fọ́lọ́run, ó fi àwọn ọmọ 3 sílẹ̀ sáyé lọ: Ṣemílóore, Ṣemílógo àti Ṣemílọ́lá. Àtẹ̀jáde náà béèrè ìrànlọ́wọ́ fáwọn ọmọ olóògbé, gbígbé owó kalẹ̀ fétò ìsìnkú àti àwọn nǹkan tó ṣe pàtàkì míì. Wọ́n ní àwọn yóò mọ iyekíye owó tí àwọn èèyàn bá gbé kalẹ̀ fún ìrànlọ́wọ́ náà. Àyẹ̀wò ìkànnì Punch Metro lọ́jọ́ Àìkú Sunday fi hàn pé $4,717 ló jẹ́ gbígbé kalẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn 16, nígbà tí àwọn mọ̀lẹ́bí sì ń retí láti tẹ̀lé $30,000 jọ kí wọ́n tó sin òkú
tí wọ́n fi sí 20 oṣù kọkànlá ọdún yìí. Wàyí o, ìbánikẹ́dùn tẹ̀síwájú láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àwọn ọmọ ẹgbẹ́ agbègbè ìlú Arlington. Ìṣẹ̀lẹ̀ náà fi àwọn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Nàìjíríà nílẹ̀ òkèèrè hàn. Ní ìbẹ̀rẹ̀ ọdún yìí lóṣù kìíní, ìròyìn kan jáde nípa ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Rose Ogbende, akẹ́kọ̀ọ́ ilẹ̀ wa Nàìjíríà kan nílẹ̀ ọba UK tó ṣàdédé ṣubú lulẹ̀ tó sì kú lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún 2024 tó kọjá lọ yìí, èyí tó mú kí mọ̀lẹ́bí tó ń ṣọ̀fọ̀ ikú rẹ̀ béèrè fún àtìlẹ́yìn ìrànlọ́wọ́ owó fétò ìsìnkú rẹ̀. Ẹgbọ́n náà, Tani Kabiru Tanimu Turaki tí wọ́n yàn bí alága ẹgbẹ́ òṣèlú PDP, àwọn èèyàn fẹ́ mọ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ti dìbò yan Kabiru Tanimu Turaki SAN láti ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ tuntun níbi ìpàdé àpérò ẹgbẹ́ náà tó wáyé nílùú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹwàá yìí. Turaki tó jẹ́ agbẹjọ́rò àgbà ló borí pẹ̀lú ìbò 1516 nígbà tí alátakò rẹ̀ Lado Damake láti ìpínlẹ̀ Katsina rí ìbò 275. Sẹ́nẹ́tọ̀ Ben Obi tó ti fìgbà kan rí sojú ìpínlẹ̀ Anambra nílé aṣòfin àgbà l'Àbújá ló kéde èsì ìbò náà. Sẹ́nẹ́tọ̀ Obi ṣàlàyé pé Damake rí ìbò 275 bó tilẹ̀ jẹ́ pé ó kéde wípé òun kò ní díje fún ipò alága PDP mọ́ ṣáájú ètò ìdìbò náà. Èyí túmọ̀ sí pé Turaki wọlé ìbò alága láìsí alátakò kankan. Nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀, Turaki ní ayábẹ́sílẹ̀ ó bẹ́ sáré ní ọ̀rọ̀ ìyànsípò òun jẹ́ nítorí òun ṣetán láti di gbogbo ògiri ẹgbẹ́ òṣèlú PDP tó lànà sílẹ̀. Turaki ní àkókò tí àwọn ìjọba kan máa ń jẹ gàba lórí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti dópin nítorí ẹgbẹ́ òṣèlú PDP kò ní ìwọ̀n kéré fún ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò ọdún 2027. Turaki wá ṣèlérí láti bá gbogbo àwọn tó ti bínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ kí wọ́n lè padà sínú ẹgbẹ́ náà kí PDP lè gbọ̀rọ̀ gẹ̀jígẹ̀ láti kojú ẹgbẹ́ òṣèlú APC ṣáájú àti lẹ́yìn ètò ìdìbò ọdún 2027. Ó ní àwọn ó kéde ìgbésẹ̀ tí àwọn fẹ́ gbé àti ọ̀nà tí àwọn fẹ́ gbà fáwọn èèyàn ọ̀hún láìpẹ́. Ó ní kété tí àwọn bá ti ṣe eléyìí ni àwọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu. Turaki tún fi dá àwọn ọmọ ẹgbẹ́ lójú wípé òun kò ní já wọn kulẹ̀ pẹ̀lú ìgboyà tí wọ́n ní nínú òun. Ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lórí ìyànsípò Turaki gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti mú kí ẹgbẹ́ náà dúró ṣinṣin kí ìdìbò gbogbogbò ọdún 2027 tó dé. Ìpàdé àpérò náà ní àwọn aṣojú tó lé ní 3,000 láti gbogbo ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà wà níbẹ̀. Ìgbàgbọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní wípé àbájáde ìpàdé àpérò tó wáyé ní Ìbàdàn yóò ní ipa pàtàkì lórí ọjọ́ iwájú ẹgbẹ́ òṣèlú PDP àti ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn onímọ̀ nípa ètò ààbò ṣàlàyé nípa ohun tó ń fa ìjà láàrin àwọn alákatakítí ẹ̀sìn Boko Haram àti ISWAP. Iléeṣẹ́ ìròyìn AFP ti jábọ̀ pé kò dín ní èèyàn 150 sí 200 tó jáde láyé lẹ́yìn ìjà tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram àti ISWAP lágbègbè Lake Chad. A gbọ́ pé agbègbè Dogonchiku ní ìjà náà ti bẹ́ sílẹ̀ láàrin igun méjèèjì lọ́jọ́ Àìkú Sunday. Nínú fídíò tí a fojú rí àmọ́ tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ ni a ti rí àwọn èèyàn náà tí wọ́n ń dáná ìbọn yá ara wọn lórí omi. Fìjìláńtè kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní igun méjèèjì ló pàdánù ọmọ ogun àmọ́ àwọn ọmọ ikọ̀ ISWAP tó pàdánù pọ̀ ju ti Boko Haram lọ. Onímọ̀ nípa ètò ààbò Audu Bulama Bukati tó bá àwọn akọ̀ròyìn BBC sọ̀rọ̀ yànnàná ohun tó ń fa ìjà láàrin igun méjèèjì ọ̀hún. Ó ní ó jọ bíi pé igun Boko Haram tó yapa kúrò lábẹ́ Abubakar Shekau ń rí ìrànlọ́wọ́ láti ọwọ́ ISWAP àmọ́ kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìjà yóò wáyé láàrin igun méjèèjì látàrí pé láti ọdún 2016 tí tírélà ti gba àárín wọn kọjá ni wọ́n ti máa ń jà. Gẹ́gẹ́ bí ohun tó sọ, ìjà láàrin igun Boko Haram méjèèjì ti mú ó kéré tán ẹ̀mí èèyàn 900 lọ. Onímọ̀ nípa ètò ààbò náà ní ohun kan gbòógì tó ń fa ìjà láàrin Boko Haram àti ISWAP ní ìgbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní. Bulama Bukati sọ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ adarí Boko Haram tí wọ́n ṣekú pa Abubakar Shekau sọ pé ẹnikẹ́ni tí kò bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà yálà ó gbàgbọ́ nínú Allah ni o tàbí ó gbààwẹ̀ tó sì ń gbàdúrà gbọ́dọ̀ dèrò ọ̀run. Àwọn ọmọ ogun ISWAP gbàgbọ́ pé aláìgbàgbọ́ ni ẹnikẹ́ni tí kò bá darapọ̀ mọ́ àwọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ fi àyè sílẹ̀ láti ṣàfihàn ẹni tó lágbára jùlọ nínú wọn. Onímọ̀ nípa ètò ààbò míì
tó tún jẹ́ adarí iléeṣẹ́ Beacon Consulting Kabiru Adamu sọ pé nǹkan míì tó tún fa ìjà láàrin wọn ní láti ṣàfihàn igun tó lágbára jùlọ nínú àwọn méjèèjì. Ó fi kún pé ISWAP ti lágbára gidi báyìí lágbègbè Lake Chad nígbà tí Boko Haram lágbára lágbègbè Sambisa Forest. Adamu fi kún pé àwọn ẹgbẹ́ méjèèjì ń jà sí àwọn àlùmọ́ọ́nì tó tún wà láwọn ilẹ̀ tí wọ́n gbà. Bulama Bukati sọ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní èdè àìyedè ti máa ń wáyé nípa àwọn tí yóò máa ṣèjọba àwọn agbègbè tí wọ́n borí. Bukati ní ìjà ń wáyé lórí àwọn tí yóò máa ṣàkóso àwọn ìlú tí wọ́n gbà lágbègbè Lake Chad, pàápàá nípa owó orí gbígbà níbẹ̀, tó fi mọ́ ẹni tí yóò máa gba owó orí lọ́wọ́ àwọn apẹja àtàwọn tí yóò máa ṣàkóso àwọn ọ̀nà tí wọ́n ti ń kó ohun ìjà ogun wọlé. Kabiru Adamu faramọ́ ohun tí ẹnìkejì rẹ̀ sọ. Ó ní wọ́n máa ń jà lórí àwọn tí yóò ṣàkóso ibi tí owó orí ti ń wọlé fún wọn. Bí ìjà Boko Haram àti ISWAP ṣe bẹ̀rẹ̀, ISWAP ní igun agbésùnmọ̀mí tó yapa kúrò lára Boko Haram tí wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Islamic State lọ́dún 2016. Láti àsìkò tí wọ́n ti pínyà ní onírúurú ìjà ti máa ń wáyé láàrin ẹgbẹ́ méjèèjì, pàápàá lágbègbè Lake Chad. Yàtọ̀ sí ISWAP, àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí mìíràn tó ti yapa láti ara Boko Haram lẹ́yìn èdè àìyedè nípa adarí tó máa wáyé láàrin wọn. Ìjà ISWAP àti Boko Haram túbọ̀ lágbára síwájú sí i lẹ́yìn tí wọ́n ṣekú pa olórí ikọ̀ Boko Haram Abubakar Shekau ní aginjù Sambisa. Kódà àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram kan ti lọ darapọ̀ mọ́ ISWAP nígbà tí àwọn míì lọ jọ̀wọ́ ara wọn fún iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà. Wàyí o, ó lé ní 40,000 èèyàn tó ti jáde láyé lẹ́yìn tí ìgbésùnmọ̀mí ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Èèyàn tó sì lé ní 2 mílíọ̀nù ló ti di aláìrílégbé láti ọdún 2009. Ìjà àwọn agbésùnmọ̀mí náà tó ti ṣàkóbá fún àwọn orílẹ̀-èdè tó yí Nàìjíríà ká bíi Niger, Chad àti Cameroon. Òṣèlú bẹ̀rẹ̀ o. Ìgbìmọ̀ ẹlẹ́gbẹ́ òṣèlú PDP fọwọ́ sí júwe ilé fún Wike, Fayose àti àwọn 10 míì lẹ́gbẹ́ òṣèlú náà. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti fọwọ́ sí júwe ilé fún mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá àti gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Rivers Nelson Wike, gómìnà nígbà kan nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀sé àti alága tẹ́lẹ̀ fún ẹgbẹ́ náà Sẹ́nítọ̀ Samuel Anyanwu. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé níbi ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó wáyé nílùú Ìbàdàn. Bákan náà ni ẹgbẹ́ náà tún fọwọ́ sí júwe ilé fún olùdámọ̀ràn fún ẹgbẹ́ náà Kamaldeen Adéyẹmí Ajíbádé SAN, Sẹ́nítọ̀ Mao Ohambuwa, George Turner àti Honourable Umar Bature. Igbákejì alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀ Olóyè Ọlábọ̀dé George ló pè fún yíyọ Wike àti àwọn yòókù ọ̀hún kúrò nínú ẹgbẹ́ náà, tó sì kéde pé ìgbésẹ̀ náà dá lórí bí wọ́n ṣe ń gbìmọ̀ pọ̀ láti bà ẹgbẹ́ òṣèlú PDP jẹ́. Alága ẹgbẹ́ òṣèlú PDP Sẹ́nítọ̀ Umar Damagun àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì fi gbogbo ọmọ ẹgbẹ́ náà lọ́kàn balẹ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà ni àwọn tí ń ṣe àtúnṣe sí. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawan rọ gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP láti fọwọ́sowọ́pọ̀ láti gbé ẹgbẹ́ òṣèlú náà dé ipò ìwájú. Umaru Fintiri, gómìnà ìpínlẹ̀ Adamawa ṣàlàyé pé ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà kọ̀ọ̀kan ti kúrò, ṣùgbọ́n ìdánilójú wà pé ẹgbẹ́ òṣèlú PDP ti ṣetán láti mú orílẹ̀-èdè Nàìjíríà padà bọ̀ sípò. Níbi ètò ìpàdé àpérò náà, gómìnà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà níbẹ̀. Alága ẹgbẹ́ òṣèlú PDP ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Kamaldeen Ajísàfẹ́ ló fìdí èyí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn. Ajísàfẹ́ ní gómìnà Bala Muhammed ìpínlẹ̀ Bauchi, Dauda Lawal Zamfara, Amadu Fintiri ìpínlẹ̀ Adamawa àti Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn gómìnà 4 ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú àkókò yìí ní ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ti wáyé lórí ìpàdé àpapọ̀ ẹgbẹ́ náà. Níbi ìpàdé àpérò ọ̀hún, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nítọ̀ Adémọ́lá Adélékè àti gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti àwọn míì ni wọn ò sí níbi ìpàdé náà. Mo ṣetán láti jápa o. Tí orílẹ̀-èdè ilẹ̀ òkèrè kan bá fún mi ní asylum, Awa Lawal, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára, ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára Awa Lawal ti sọ pé òun ṣetán láti jápa lọ sókè òkun tí orílẹ̀-èdè ilẹ̀ òkèrè kan bá lè fún òun ní asylum. Nígbà
tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú BBC Yorùbá, Aowa ní lóòótọ́ lòun fi ń ṣeré nínú fọ́nrán fídíò kan tóun gbé jáde wípé káwọn èèyàn bóun buwọ́lu fọ́ọ̀mù ṣíṣe àtìpó nílẹ̀ òkèèrè fóun. àmọ́ Aowa náà padà sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún pé òun ti ṣetán báyìí láti fi Nàìjíríà sílẹ̀ tóun bá rí àǹfààní torí orílẹ̀-èdè Nàìjíríà kò rọrùn rárá fáwọn ọ̀dọ́ bíi tòun. gẹ́gẹ́ bí ó ti wí, ó ní fídíò asylum tí òun ṣe òun kàn fi ń ṣeré ni, àmọ́ Nàìjíríà yìí kò rọrùn fún àwa ọ̀dọ́. iṣẹ́ gidi wà lásìkò táwọn òbí wa wà ní ọ̀dọ́, gẹ́gẹ́ bí wọ́n ti máa ń rí owó díẹ̀díẹ̀ nígbà náà. ṣùgbọ́n nísinsìnyí tí o kò bá ní mílíọ̀nù kan sí méjì, èèyàn ò lè gba ilé ní ìgboro. ó ní Nàìjíríà ti le jù, tí wọ́n bá fún òun ní asylum òun máa japa. Aowa nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé àwọn èèyàn rò pé ọmọ Haúsá ni òun, àmọ́ ọmọ Yorùbá pọ́nbélé ni òun. Abẹ́òkúta ni ìlú bàbá òun. ó ní èèyàn tí ó kì í fẹ́ láti jáde síta lòun, ṣùgbọ́n nítorí fídíò tí òun máa ń ṣe àwọn èèyàn máa ń rò pé òun máa ń jáde ní gbogbo ìgbà. Aowa ní nítorí àwọn èèyàn fẹ́ràn fídíò tóun gbé síta ló fún òun ní ìgboyà láti máa ṣe lọ. ó ní ọdún 5 tóun ti ń ṣe fídíò ojú òun ò hàn lórí ayélujára. gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ọdún 2023 ní òun kọ́kọ́ fi ojú ara òun hàn lórí ayélujára. èyí ló jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa rò pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni. Aowa ní láti ìgbà tóun ti wà ní kékeré lòun ti máa ń kọ ìtàn. sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára náà ni kì í ṣe gbogbo ìgbà lówó fi máa ń wọlé pẹ̀lú irú iṣẹ́ tóun ṣe. ó ní ìfẹ́ tóun ní sí iṣẹ́ náà ló jẹ́ kóun tẹra mọ́. Aowa ní òun ti máa ń fi aṣọ borí kóun tó bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò orí ayélujára. ọ̀dọ́bìnrin náà sọ pé síkáàfù tóun wé ti di ara àmúyẹ brand òun báyìí tí ọ̀pọ̀ àwọn èèyàn míì sì ń wé bíi tòun. ó wá rọ àwọn ọ̀dọ́bìnrin láti ní iṣẹ́ tí wọ́n ń ṣe kí wọ́n sì ní owó tiwọn kí wọ́n lè dá dúró láàyè ara wọn. kò sọ́wọ́ mi níbi mọ̀dàrú o, bẹ́ẹ̀ ni kò lọ́wọ́ sí ìyọnípò Wike lẹ́gbẹ́ òṣèlú PDP. gómìnà Fintiri ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti yọ ara rẹ̀ kúrò. ó yọ ara rẹ̀ nínú ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó fọwọ́ sí júwe ilé fún mínísítà fún olú ìlú ilẹ̀ wa Nàìjíríà Nyesom Wike. èyí wà nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Uwasi Wonosiko buwọ́lù fún àwọn akọ̀ròyìn lọ́jọ́ Sátidé ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2025. gómìnà Fintiri, ẹni tí í ṣe alága ìpàdé àpérò tó wáyé nílùú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ àbámẹ́ta Sátidé. Fintiri ní ìgbésẹ̀ náà lè fa rògbòdìyàn fún ẹgbẹ́ òṣèlú PDP. ó fi kún pé òun kò ní lọ́wọ́ nínú ohunkóhun tí ó lè dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó ní òtítọ́, nǹkan tí òun dìmú ni pé òun dúró fún àlàáfíà àti ìṣọ̀kan tí òun kò sì ní dá sí ohun tí yóò tú ẹgbẹ́ náà ká. ó ní ìgbàgbọ́ nínú àlàáfíà àti ìrẹ́pọ̀ láàrin ara wa gẹ́gẹ́ bí ohun tí yóò gbé ẹgbẹ́ lọ síwájú. gómìnà náà ló ṣàlàyé bẹ́ẹ̀. Fintiri wá rọ gbogbo àwọn àgbà ẹgbẹ́ náà pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti wá bí àlàáfíà àti ìrẹ́pọ̀ yóò ṣèjọba nínú ẹgbẹ́ òṣèlú PDP. bákan náà gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang náà darapọ̀ mọ́ Fintiri láti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ fífọwọ́ sí júwe ilé fún Nyesom Wike kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. nínú àtẹ̀jáde tí agbẹnusọ gómìnà gbé síta, Mutfwang ní àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn gómìnà kò sọ àìsọyépọ̀ ṣáájú kí wọ́n tó gbé síta àsìkò ìpàdé àpérò tó wáyé nílùú Ìbàdàn yìí. ó fi kún pé ìgbésẹ̀ ọ̀hún kò yẹ kó wáyé lásìkò tí wọ́n ń gbìyànjú láti dá ìkólọ ẹgbẹ́ náà padà. ní oṣù kẹjọ ní rògbòdìyàn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó ń gba ọ̀nà mìíràn yọ nígbà tí Nyesom Wike tí í ṣe mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá ní òun ti yọwọ́ kúrò nínú àdéhùn wíwá ojútùú sí ìṣòro ẹgbẹ́ náà. bákan náà ni Wike tún fẹ̀sùn kan gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé òun ló ń fa ọ̀pọ̀ wàhálà tó ń ja ẹgbẹ́ òṣèlú PDP nítorí bó ṣe kùnà láti kó ipa tirẹ̀ lórí àdéhùn tí wọ́n jọ fẹnu kò sí. Wike wá ṣàpèjúwe Mákindé, Mba àti àwọn míì nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. nínú àtẹ̀jáde kan tí Wike gbé sójú òpó ayélujára Twitter ní gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ náà ti fẹ̀sùn kan àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP bíi gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mba
tó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ aláìlóòótọ́ àti àwọn ẹ̀sùn míì tó ní í ṣe pẹ̀lú yíyẹ àdéhùn. Ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá tí í ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹwàá ọdún yìí ní ẹgbẹ́ òṣèlú PDP dìbò yan Kabiru Tanimu Turaki San láti ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ tuntun níbi ìpàdé àpérò ẹgbẹ́ náà tó wáyé nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Alága tuntun náà Turaki tó jẹ́ agbẹjọ́rò àgbà ló borí pẹ̀lú ìbò 1516 nígbà tí alátakò rẹ̀ Lado Damanke láti ìpínlẹ̀ Katsina rí ìbò 275. Sẹ́nẹ́tọ̀ Ben Obi tó ti fìgbà kan rí sojú ìpínlẹ̀ Anambra nílé aṣòfin àgbà l'Àbújá ló kéde èsì ìbò náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùmarè, yóò sì dára fún yín.